ti dalẹ̀ gbogbo èèyàn. Bàbá Ìjẹ̀ṣà onítìátà sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn tó jáde lẹ́wọ̀n. Gbajúgbajà òṣèré tíátà Ọlánrewájú Omiyínká, ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí Bàbá Ìjẹ̀ṣà, ti sọ̀rọ̀ fún ìgbà àkọ́kọ́ lórí ẹ̀sùn ìfipábánilòpọ̀ tí akẹgbẹ́ rẹ̀ Princess fi kàn án, èyí tó rán lọ sí ẹ̀wọ̀n ọdún 5 gbáko. Nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú Bíọ́lá Báyọ̀, òṣèré tíátà náà sọ pé Princess mọ̀ pé ó ti dalẹ̀ ọ̀pọ̀ àwọn èèyàn tó súnmọ́ ọn. Bákan náà ló tún sọ pé òun kò ní àjọṣepọ̀ kankan pẹ̀lú Princess tí kò sì fi ìgbà kankan kọ ẹnu ìfẹ́ sí i, dì mọ́ àbí fi ẹnu kò ó lẹ́nu. Princess fún ara rẹ̀ mọ̀ pé òun ti dalẹ̀ ọ̀pọ̀ èèyàn tó jẹ́ ọ̀rẹ́ pẹ̀lú. Mi ò kọnu ìfẹ́ sí i tàbí ní àjọṣepọ̀ kankan pẹ̀lú rẹ̀, dì mọ́ tàbí fi ẹnu kò ó lẹ́nu. Ó sunkún wá bá mi bí ó ṣe sunkún báyìí tó sọ pé òun kò lè ṣaláìrí mi tàbí ètò mi. Bàbá Ìjẹ̀ṣà tẹ̀síwájú pé ohun tó dùn òun jù ní ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó, nítorí ọ̀pọ̀ ìgbà ni òun bá Ìyábọ̀ Òjó dúró ti àwọn ọmọ rẹ̀ tí òun kò sì ṣe wọ́n ní aburú kankan. Ohun tó dùn mí nípa Ìyábọ̀ Òjó ni pé ó fi àwọn ọmọ rẹ̀ Priscilla àti àbúrò rẹ̀ sí ìkíà mi nígbà tí wọ́n wà ní ọmọdé. Nígbà tí èèyàn kan sọ nípa Ìyábọ̀ Òjó àti nǹkan tó ṣe, mo sọ pé mi ò ṣe Ìyábọ̀ Òjó láburú. Ìdí rèé tí Yomi Fabiyi fi jà ní kíkankíkan. Gbajúmọ̀ adẹ́rìn-pòṣónú àti òṣèré tíátà Princess ló kéde pé akẹgbẹ́ òun lágbo tíátà Ọlánrewájú Omiyínká, tá a túmọ̀ sí Bàbá Ìjẹ̀ṣà, ṣe àṣemáṣe pẹ̀lú ọmọbìnrin tí òun gbà tọ́, ọmọ ọdún 14, tó sì fipá bá a lò pọ̀, tó sì fi ọlọ́pàá mú un. Ó gbé Bàbá Ìjẹ̀ṣà lọ sí ilé-ẹjọ́ tí ìgbẹ́jọ́ sì wáyé fún ọ̀pọ̀lọpọ̀ oṣù, tí ilé-ẹjọ́ sì kéde pé Bàbá Ìjẹ̀ṣà jẹ̀bi ẹ̀sùn ìfipábánilòpọ̀ pẹ̀lú ọmọ ọdún 14 náà. Agbẹjọ́rò Bàbá Ìjẹ̀ṣà, Dàda Awòṣìkà, níbi ìgbẹ́jọ́ náà sọ fún ilé-ẹjọ́ wípé ilé-ẹjọ́ nílò láti ṣe àtúngbéyẹ̀wò ọ̀rọ̀ ọjọ́ orí ọmọ tí wọ́n fi ẹ̀sùn rẹ̀ kàn òun wípé òun bá lò pọ̀ kì í ṣe òótọ́. Adájọ́ Olúwatóyìn Táíwò, nínú ìdájọ́ wákàtí 2 rẹ̀, dá Bàbá Ìjẹ̀ṣà lẹ́bi fún ìwà àìṣedéédé sí ọmọ náà, àṣemáṣe tó farapẹ́ ìbálòpọ̀ àti ìgbìyànjú àti fi ipá báni lò pọ̀. Yéé fi àwọn ọmọ mi wá ojú rẹ̀, Ìyábọ̀ Òjó kìlọ̀ fún Bàbá Ìjẹ̀ṣà. Gbajúgbajà òṣèré tíátà Ìyábọ̀ Òjó ti fi ìkìlọ̀ ránṣẹ́ sí Ọlánrewájú Omiyínká, tí ọ̀pọ̀ mọ̀ sí Bàbá Ìjẹ̀ṣà, pé kó má fi orúkọ àwọn ọmọ rẹ̀ wá ojú rere aráàlú. Ìyábọ̀ Òjó tún ní òun yóò mórí ilé ẹjọ́ tí Bàbá Ìjẹ̀ṣà kò bá dẹ́kun dídá orúkọ àwọn ọmọ rẹ̀. Ó sọ èyí nínú ọ̀rọ̀ kan tó gbé sójú òpó ayélujára rẹ̀ Instagram, tó sì ti jẹ́ kó di mímọ̀ pé àwọn alágbàtọ́ ìyá òun ló ń bọ̀ òun tọ́mọ, tí òun kò sì fìgbà kankan fi àwọn ọmọ òun sílẹ̀. Òjó ní bó tilẹ̀ jẹ́ pé òun ní iléeṣẹ́ kan ní agbègbè Ìlúpéjú nílùú Èkó lásìkò kan, òun ní ọ̀pọ̀ ọmọ iṣẹ́ tó ń bọ̀ òun ṣiṣẹ́ tí kò sì ṣeé ṣe pé òun kò ráyè láti tọ́ àwọn ọmọ rẹ̀, tí òun yóò sì gbé wọn fún èèyàn láti mójútó. Mi ò ní ìṣòro pẹ̀lú pé ó sọ ìtàn rẹ̀, ṣùgbọ́n dẹ́kun lílo orúkọ àwọn ọmọ mi láti wá ojú rere kó o lè lọ. Lóòótọ́ ó jẹ́ àgbà akẹgbẹ́, kò sí nǹkan míì mọ́. Ẹ̀wẹ̀, ọmọ ọdún 14 jẹ́ ọmọdé, àti pé bíbálòpọ̀ kò bójúmu, ẹ̀ṣẹ̀ ni, ó yẹ kó ká ẹ lára díẹ̀. Ilé-ẹjọ́ ti ní ó jẹ̀bi lẹ́yìn ọ̀pọ̀ ẹ̀rí. Fún ìdí èyí, má forúkọ àwọn ọmọ mi sínú èyí. Ìyábọ̀ Òjó sọ bẹ́ẹ̀. Èyí wáyé lẹ́yìn ìfọ̀rọ̀wérọ̀ tí Bàbá Ìjẹ̀ṣà ṣe lẹ́yìn tó kúrò lọ́gbà ẹ̀wọ̀n, tó sì ṣàlàyé gbogbo ohun tí ojú rẹ̀ rí àti bí ìṣẹ̀lẹ̀ náà ṣe lọ ní apá ọ̀dọ̀ rẹ̀. Ìyábọ̀ Òjó wà lára àwọn tó bu ẹnu àtẹ́ lu Bàbá Ìjẹ̀ṣà lásìkò tí ẹjọ́ ń lọ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án. Lọ́dún 2021, Ìyábọ̀ Òjó ké sí àwọn tó ń ro ibi rò òun wípé gbogbo wọn ni wọn yóò bá Ọlọ́run níbẹ̀. Ó sọ èyí nínú àtẹ̀jáde tó kọ sí ojú òpó ìkànsíra ẹni Instagram lẹ́yìn tí ó fi fọ́nrán léde níbi tí bàbá kan tó gbé aṣọ ìṣẹ̀ǹbáyé sọ́rùn. Nínú fọ́nrán ọ̀hún ni bàbá àgbàlagbà náà tó dàbí babaláwo tí ń sọ̀rọ̀ kòbákùngbé sí Ìyábọ̀ Òjó,
tó sì ro ikú sí i. Àmọ́ Ìyábọ̀ Òjó nínú àtẹ̀jáde ní ojú òpó rẹ̀ sọ wípé ìbẹ̀rù kankan kò sí fún ọmọ Ọlọ́run àti pé ẹni tó bá ro ikú ro òun ni yóò fi orí ara rẹ̀ gbé. Bàbá Ìjẹ̀ṣà, Yomi Fabiyi àti gbogbo ẹni burúkú àti àwọn obìnrin tó ń ṣe àtìlẹ́yìn fún àwọn ẹni ibi, mo fẹ́ kí ẹ mọ̀ wípé ìgbìyànjú yín lórí ayé mi já sí asán. Ẹ kàn dààmú ara yín lásán ni. Ẹ kíyèsí, Ọlọ́run nìkan ló ní agbára láti gbẹ ẹ̀mí ẹnikẹ́ni ní ìgbà tí àsìkò tó bá yẹ. Ọlọ́run nìkan ni yóò gba gbogbo ògo lórí ayé mi títí di ìgbà náà. Asán lórí asán ni ìgbìyànjú yín yóò já sí. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.